àwọn ọ̀dọ́ ìlú Láfíàjì máa ṣe ìfẹ̀hónúhàn. Wọ́n jó iléeṣẹ́ NDLEA. Wọ́n bà ààfin ọba jẹ́ nítorí ìjínigbé tó di lemọ́lemọ́ níbẹ̀. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ nílùú Láfíàjì tó jẹ́ olúùlú fún ìjọba ìbílẹ̀ Láfíàjì ní ìpínlẹ̀ Kwara ní ọjọ́ Ajé Monday lẹ́yìn tí àwọn ọ̀dọ́ ìlú náà tí wọ́n máa ya wọ ìgboro tí wọ́n sì ń ba àwọn nǹkan jẹ́. Àwọn ọ̀dọ́ yìí wọ́n dáná sun iléeṣẹ́ àjọ tó ń gbógun ti àṣìlò oògùn NDLEA. Wọ́n bà ààfin emir ìlú ọ̀hún jẹ́ o nígbà tí wọ́n fọ́ àwọn gíláàsì fèrèsé já ìgànná. Bẹ́ẹ̀ sì ni wọ́n ń jó àwọn mọ́tò tí àwọn aráàlú tí wọ́n gbé kalẹ̀. Gẹ́gẹ́ bí fídíò tó gbòde lórí ayélujára, ohun tí àwọn ọ̀dọ́ máa sọ wípé ó máa fa ìwà tí wọ́n máa ń wù yìí ó mà ní wípé ìjọba ò ṣe nǹkan kan lórí ètò ààbò agbègbè náà tó mẹ́hẹ̀ o. Wọ́n ní ìjínigbé, ìpànìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti pọ̀jù ní ìlú náà àti agbègbè, àti wípé o ìjọba ò mà gbé ìgbésẹ̀ láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ láabi yìí. Ṣe ni wọ́n kàn ń kọrin ogun, wọ́n sì ń gbé pátákó báyìí wọ́n ń gbé lọ́wọ́ o tí wọ́n kọ oríṣiríṣi ọ̀rọ̀ tó pè fún ìgbésẹ̀ pàjáwìrì láti dẹ́kun ìtàjẹ̀sílẹ̀, ìjínigbé àti àwọn ọ̀wọ̀ ọ̀daràn míì tó máa ń wáyé o. Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà, Honorable Ahmed Alhassan, ó mà bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó jẹ́ pé ó ti fìgbà kan rí jẹ́ kọmíṣánná fún ìjọba Kwara. Alhassan máa sọ pé ìjínigbé àti ìpànìyàn ó mà ti di lemọ́lemọ́ o nínú ìlú àwọn àti agbègbè rẹ̀, ṣùgbọ́n ìyí tó tàn àwọn ọ̀dọ́ ní sùúrù gan ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn àti mọ́júmọ́ àárọ̀ ọjọ́ Ajé Monday yìí. Ó mà sọ wípé ọkùnrin oníṣòwò kẹ́míkà kan tí wọ́n ń pè ní Alhaji Kẹ́míkà ó mà ló má ṣẹ̀ṣẹ̀ dé láti Mẹ́kà, ṣùgbọ́n àwọn ajínigbé mà ká mọ́lé rẹ̀ o lóru ni bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí wọ́n sì jí gbé lọ o. Lóru mọ́jọ́ ọjọ́ Ajé Monday yìí wọ́n mà tó yabo ìlú wa, wọ́n sì jí àwọn oníṣòwò POS méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gbé lọ o nínú ilé wọn lẹ́yìn tí wọ́n ká wọn mọ́lé tán o. Gbogbo wa a ò lè sùn mọ́jú nítorí ìró ìbọn bí wọ́n ṣe ń lọ làwọn fìjìláńtẹ́ náà ò ní wọ́n tẹ̀lé wọn o, wọ́n sì ń yìnbọn síra wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ó mà ló má fà á tí àwọn ọ̀dọ́ fi bẹ́ sígboro tí wọ́n sì ń ba àwọn nǹkan jẹ́ o. Wọ́n ba ilé ọba jẹ́, wọ́n sì dáná sun ọ́fíìsì NDLEA tó wà ní Láfíàjì. Wọ́n mà tó jó àwọn mọ́tò kan. Bí wọ́n ṣe ń ṣe yìí òun ni àwọn aráàlú máa ń sá kíjokíjo tí ọkàn gbogbo wọn tí ó sì balẹ̀ mọ́. Ní báyìí a ti bá àwọn ọ̀dọ́ náà sọ̀rọ̀. Àwọn sójà àtàwọn ọlọ́pàá mọ̀pó wọ́n ti wọ inú ìlú náà láti rí wípé àlàáfíà máa jọba o. Àwọn fìjìláńtẹ́ náà wọ́n ti wọ ìlú Láfíàjì wa o. Àwọn fìjìláńtẹ́ yìí wọ́n lé ní 200, wọ́n yìí ti ń tọpa àwọn ajínigbé yìí lọ. Ìròyìn tí a gbọ́ ni wípé wọ́n ti mọ ibùba àwọn ajínigbé yìí, ṣùgbọ́n wọn ò tí ì mọ bí wọn ó ṣe kojú wọn nítorí ìbọn Bájínátù AK-47 tí wọ́n gbé dání o eléyìí tó lágbára ju tàwọn fìjìláńtẹ́ lọ. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá ní Kwara, arábìnrin Èjìrè Adétóun Adéyẹmí mà fi léde ní ọjọ́ Ajé Monday bákan náà, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àtẹ̀jáde náà sọ wípé ọ̀gá àgbà ọlọ́pàá ní Kwara CP Adékìmí Òjó tó fi mọ́ ọ̀gágun àjọ sójà ilẹ̀ wa àti àwọn míì wọ́n ti ṣe àbẹ̀wò sí ìlú náà tó sì jẹ́ pé ètò àbòrí ó ti ń gbópọn nílùú náà báyìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, CP Adékìmí Òjó ó bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà. Ó wá rọ àwọn ọ̀dọ́ láti máa ṣe sùúrù nítorí pé kò sí ohun tó yẹ kó fa bíba àwọn nǹkan ìjọba jẹ́ o. Ó wá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara fún pípèsè àwọn èlò bí ọkọ̀, alùpùpù àti àwọn nǹkan míì tí wọ́n fi ń ṣiṣẹ́ ní ìgbèríko. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, adẹ̀kú múra ṣẹ́ tòní, Ọlọ́run bá rí yóò fèrè ṣíṣe mi àti yín o.